Elédùmarè ọba ògóògo, ọba tó nìkápá ọlá. Elédùmarè ọba ògóògo, ìbà rẹ o. Ìbà Elédùmarè ọba ògóògo, ọba tó nìkápá ọlá, alápá kábíkábí, ọba àná, ọba òní, ọba tí ó mọ ọbẹ tí láéláé, ọba àjíkí, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpé agbénimọ́dẹ̀yìn, afúnimọ́ṣìrègún, ọba lógolọ́lá aníyìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gba ará àdúgbò, abọwọ́gbọ̀gbọ̀ tí fi yọ ọmọ ẹ̀nú ọ̀fìn. Ìbà rẹ o. Ẹ jẹ́ kí ètò tèní, ẹ jẹ́ kó ju wa ṣe. Tó ẹ̀yin tẹ́ nílé ayé, ìbà lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ nílé Yorùbá, ìbà lọ́wọ́ yín o. Ìbà lọ́wọ́ ọkùnrin, ìbà lọ́wọ́ obìnrin, ìbà lọ́wọ́ ọmọdé, ìbà lọ́wọ́ àgbàlagbà. Tó wọ́n ní tọmọ kékeré bá rí bà, wọ́n ní yóò roko dalẹ́. Àwa ti rí bà lónìí. Ẹ jẹ́ kí ó ju wa ṣe, gbogbo àdáwọ́lé wa jẹ́ ó yọrí síbi tó dáa. A fẹ́ mú àwọn correction kan wá lórí àwọn ètò kan tó ṣẹlẹ̀ láwùjọ wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ètò tá à ń ṣe yìí, àṣà àti ìṣe Yorùbá ló dálé lórí. Àwa ò sì ní rí tí ń bàṣà jẹ́ àbí tó bá tako àṣà Yorùbá ká má mójútó. Eléyìí tí olóyìnbó ń pè ní custodian of culture. So reason nìyẹn tá a ṣe wá lálẹ́ yìí pẹ̀lú àwọn awuyewuye tí ń lọ ń gbòòrò lórí ọ̀rọ̀ ọba tán jẹ́ ń bàdàn lánàá. Ọba Ìbàdàn tá a jẹ lánàá yìí, ìwúyè ọba Ìbàdàn Olúbàdàn tá a jẹ lánàá yìí, tá a jẹ ní ìjẹta síjẹrin, ọ̀rọ̀ ń wáyé ń bẹ̀ lélẹ́yìí tó mú kí ààrẹ Almaroof láti Amẹ́ríkà máa tà láti kọ̀rẹ́ẹ̀tì gọ́vnà Ṣèyí Mákindé fún àwọn kùdìẹ̀kudiẹ kan tí wọ́n notice tó ṣẹlẹ̀ ń bẹ̀. Nǹkan tí wọ́n dẹ̀ notice yìí ó ṣe pàtàkì fún correction o. Ẹ kálẹ́ o. Sir, good evening, sir. Good evening. How are you doing, sir? Fine, thank you so much. Sir, Daddy, Ebulayo. Daddy, Ebulayo, sir. So nípa tá a sọ lọ, àwọn á sọ̀rọ̀ nípa àṣà àti ṣe ni. So kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀? Kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀? Kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀? Ó ní nǹkan tó ṣẹlẹ̀ níbi ìwúyè Olúbàdàn tí wọ́n gbé Sultan Sokoto lé orí Ọọ̀ni of Ifẹ̀ nínú àwọn program tí wọ́n fún wọn ṣe. Ara àwọn nǹkan tá a ń wò láwùjọ wa tó wà lọ́wọ́ àwọn èèyàn wa lé nírè, bí bẹ̀rù ni, bí òṣèlú ni. Tẹ́ ẹ bá wo pàápàá àṣà Yorùbá, eléyìí tó wà tampered jù látọwọ́ àwọn olóṣèlú ló ti wá jù. Àwọn olóṣèlú máa ń gbòjò fáìná, bí ìbẹ̀rù ló fà á ni o, bí nítorí ká lè bá àrójú rere àwọn ará abé, nítorí pé àwọn ni wọ́n ní ẹ̀yà tó pọ̀ jù, bóyá torí rẹ̀ ni àwa ò mọ̀. Torí ẹ̀ a fẹ́ mú àmọ̀ràn kan wá kí àwọn olóṣèlú orílẹ̀-èdè Yorùbá kí wọ́n ṣọ́ra ṣe lórí ìmọ̀ dá àṣà ilẹ̀ Yorùbá rú, ìmọ̀ gbójo fáìná nítorí táwọn fẹ́ gbà látọ̀dọ̀ àwọn èèyàn kan, kí wọ́n ṣọ́ra ṣe. À ń fàkókò yìí à fi ń bẹ̀ wọ́n ni a dẹ̀ fi ń tù wọ́n kí wọ́n rọra láti mọ̀ dá àṣà ilẹ̀ Yorùbá rú. Ọọ̀ni wá ń jókòó, ẹ̀ wọ́n ń gbé Sultan gorí Ọọ̀ni.
ìtalẹ̀ Yorùbá lábùkù ni lélẹ̀ tí ò bá àṣà alẹ̀ Yorùbá mu, kò bá àṣà alẹ̀ Yorùbá mu. Tẹ́ ẹ bá wò ó láti ilẹ̀ pẹ̀pẹ̀, ìran Yorùbá yìí ṣe ìran à ń sọmọ ẹ̀yìn agbo, ọmọ ojú agbo ni wá, à ń sọmọ ẹ̀yìn agbo. Àwọn bàbá wa ò tó ìrìn àjò wọn bẹ́ẹ̀. Ara àwọn bí táwọn mistake tí Olúwo ń ṣe tá à ń correct ẹ̀ fún lójoojúmọ́, òun lẹ́yìn náà tún di odidi gọ́vnọ̀ náà ṣerú mistake yẹn. Ẹ̀ ń gbé àwọn Fúlàní tá àjọjọ ní orílẹ̀-èdè yìí gan, tó jẹ́ pé àtọ̀húnrìn wá ni wọ́n, ẹ̀ ń gbé wọn ṣáájú Ọ̀ọ̀ni. Àbá nítorí ẹ̀ làwọn ará Ọ̀yọ́ ṣe ń wà very careful. Mo kíyèsí ọ̀rọ̀ tí Ààrẹ Almaroof sọ. Ààrẹ Almaroof ń jẹ́ ọmọ ẹjọ́ wa wípé a fẹ́ joyè Aláàfin, ẹ má jẹ́ kí irú rẹ̀ wáyé ń bẹ̀. Even tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ṣe mistake, irú mistake yẹn ẹ má kúkú jẹ́ kí àwọn ará Sókótó kankan yọjú síbi ìjoyè Aláàfin, because ìta ilẹ̀ Yorùbá lábùkù ni tí gọ́vnà Ṣèyí Mákindé ṣe yẹn, láti ta àbùkù bá àwọn baba ńlá wa. Ẹ wá gbé ọba Sókótó, ẹ wá gbé ṣáájú Ọọ̀ni of Ifẹ̀ nítorí tẹ̀yin fẹ́ jẹ ẹ̀yin nìkan. Torí ẹni mo ṣe máa sọ pé àwọn olóṣèlú yẹn, fámìlì wọn àtẹnu wọn nìkan ni wọ́n mọ̀ o. Níjọ́ tí gbogbo àwa tá à ń tẹ̀lé olóṣèlú bá ti mọ̀ pé ara wọn àtẹbí wọn nìkan ni wọ́n mọ̀, ìjọ náà la bọ́ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n tá a bá ṣe gbàgbọ́ pé èèyàn ni wọ́n, à ń tanra wa jẹ ni. Tí gọ́vnà Ṣèyí Mákindé ṣe láàrin yẹn ó kù díẹ̀ káàtó. Bó tiẹ̀ jẹ́ pé a rí àwọn ọwọ́ tẹ́ ẹ yọ pé ẹ ṣe dáadáa láàrin ìlú níwọ̀n bá tágbára ayé gbé, ṣùgbọ́n níbi àṣà ẹ ṣọ́ra ṣe, ẹ ṣọ́ra ṣe. Nǹkan tá à ń bá yín sọ̀rọ̀ lé lórí nìyẹn. Nítorí pé tó bá ti ń di pé ẹ fẹ́ mọ gbójú fáìnà nítorí ojú rere tẹ́yìn ń wá látọ̀dọ̀ àwọn Fúlàní, tẹ́ wọ́n á ti torí ẹ̀ tẹ́ ẹ̀ mú àṣà Yorùbá tẹ́ ẹ̀ ń downgrade ẹ̀ níta gbangba. Ẹ̀yin tẹ́ ẹ dẹ́rọ ilé ìwò, kí làwọn ọmọ yín ò dánwò lọ́la, ta ló mọ̀? Nígbà tẹ́yin tẹ́ ẹ jẹ́ bàbá tẹ́ ẹ dẹ́rọ ilé ìwò lénìí, tẹ́ ẹ sì tún dàgbàlagbà ńlẹ̀ Yorùbá, tẹ́ ẹ ń gbójú fáìnà nítorí tẹ́yin nìkan fẹ́ jẹ àtẹ̀bí yín. Ẹ rí odidi Ọọ̀ni níjókòó, ẹ wá jẹ́ kọ́ Ọọ̀ni ó hánkọ̀ program kó jẹ́ òun ni ó jẹ́ aṣáájú lórí ètò yẹn. Ẹ wá gbé Sultan Sókótó, ẹ gbé àhẹ́ẹ̀dì ẹ̀. Wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ o, wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀. Ẹ má ti tó ní pé ẹ lò ní kẹ́ máa tẹ àṣà lójúmọ́lẹ̀. Tó bá dọ̀la yóò dùn yín, yóò dùn yín gan. Ibi tó ti bẹ̀rẹ̀ ní látàyé Àfọ̀njá tá a bọ́ ń bẹ̀dẹ̀ ní. Tọmọ Yorùbá ò rí Yorùbá ẹgbẹ́ rẹ̀ báyìí tí ó sì change pé Fúlàní lòun. Tí mú ẹ̀yà tó yẹ káwọn èèyàn máa associate mọ́ ni wá ní world, àwọn èèyàn wà máa sá fúnran Yorùbá pé fẹ́ bá wọn ṣe. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣòṣèlú yìí, ẹ̀yin lẹ́ ń kọ́ ọ̀sẹ̀ ẹ̀. Àwọn ìwà ìmọ̀ tara ẹni nìkan tẹ́ ẹ̀ ń wù níwà, tẹ́ ẹ̀ fi ń ta àṣà Yorùbá lọ́pọ̀ níta gbangba, tẹ́ ẹ̀ ń tú láṣọ, tẹ́ ẹ̀ ń tú níro nínú ọjà. Ọlọ́run fa gbogbo nǹkan tí tá à ń rí lẹ́ni tójú wá ń rí. Torí ẹ̀ la ṣe ń sọ pé ìwọ tó ò bá mọ̀ nípa àṣà Yorùbá má dáwọ́lé. Èyí ò jẹ́ àkọ́kọ́ náà point tí mo mú wá. Point number 2 bẹ̀. Ìwà Olúwo, kábíyèsí Olúwo, wọ́n tẹ̀ ní a máa pè wọ́n kábíyèsí, wọ́n ní ká máa pè wọ́n ní Emir Olúwo. Kọ́lọ́run ọba láàánú, ọba tó ṣílẹ̀kùn ọlá, kó gbàdúrà Yorùbá. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ ẹ̀ ní máa ríru rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìran àwọn Olúwo náà ó máa là wọnú ìran. Àwa ni ká kíyèsára ń bi oyè jíjẹ. Àwọn ìjòyè wa, tẹ́ ẹ bá rí àwọn fídíò tí mo ti ṣe látẹ̀yìnwá, mo ní níbi ìjẹkújẹ kí èèyàn máa wá owó ìwákùwà ìran Yorùbá, wọn ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn bẹ́ẹ̀. Níbi owó ìwákùwà, owó tí ò mọ́, Yorùbá ló ní. Yorùbá lè sì torí owó kó ta ọmọ tó bí nínú ara rẹ̀, kó ta sóko ẹrú nítorí owó.
kẹ́lẹ́ mọ bí tí Yorùbá fẹ́ràn owó dé ara rẹ̀ ní bí irú àwọn Olúwo òun sínú ètò ìṣèjọba orílẹ̀ ilẹ̀ Yorùbá irú ẹ̀ ló bí irú Olúwo tá mọ̀nà tí irú Olúwo gbà lórí oyè tó dà máwọn aráàlú lọ́wọ́ lénìí. Tẹ́ ẹ bá wo fídíò kan tí Tani Olohun ṣe láìpẹ́ yìí bí àná síjẹta ó ń dọ́gbọ́n jẹ́ ká mọ̀ wípé wàhálà kan ṣẹlẹ̀ ń wò táwọn Fúlàní lọ fẹ́ràn jẹ kó wọn táwọn aráàlú yẹn ń ké pé ẹ gbà wá Fúlàní ti jẹ gbogbo oko ẹ̀gẹ́ ọ̀hún táwọn ti tẹ gbogbo ẹ̀rí mọ́lẹ̀. Èèyàn méjì ló rìpọ́ọ̀tù kéèsì Fúlàní nínú fídíò yẹn láti Ìwó. Ṣùgbọ́n nígbà tí Olúwo invite àwọn Fúlàní wá sílùú ẹ̀ gbogbo àwọn aráàlú ò sọ̀rọ̀ wọ́n rò pé èèyàn rẹ̀ ni. Arabi tí Yorùbá ti lábòsí rèé tí mo fẹ́ káwọn èèyàn máa ké sára pẹ̀lú ìran Yorùbá. Ara àwọn àbòsí tá a máa ń sọ̀rọ̀ yìí bí t'Àfọ̀njá náà ṣe bẹ̀rẹ̀ rí nílọrin tó padà bu Àfọ̀njá lọ́wọ́ tó la ẹ̀mí rẹ̀ lọ. Ṣùgbọ́n gbogbo nǹkan ó yẹ kó máa jáde kọ́gbọ́n especially fún ìran Yorùbá ó yẹ kó máa jẹ́ àríkọ́gbọ́n fólóṣèlú ni ìṣọba ìlú ni ìṣèjòyè ìlú ni ẹ jẹ́ ó jáde kọ́gbọ́n fún yín ẹ jẹ́ ó jáde kọ́gbọ́n. Ìdí tó fi gbọ́dọ̀ jáde kọ́gbọ́n òun ni wípé nígbà tí Àfọ̀njá ó fi ejò òru sanra rẹ̀ ó rí ó sùn ó lálàá adífá rẹ̀ sì sọ ifá yẹn wọ́n sì tú àlá náà fún. Ṣùgbọ́n ìmọ̀ tara ẹni nìkan tágbára bá ti dọ́wọ́ àwọn èèyàn ńlẹ̀ Yorùbá ìmọ̀ tara ẹni nìkan máa ń dà wọ́n láàmú gan bí ìgbà tí wọ́n rí nǹkan tán. Ẹ̀dá tí ó káyé ìjà yóò jẹ́dá tó ní sùúrù àwọn tí wọn Ọlọ́run ò yọ̀ǹda sùúrù fún tí wọ́n wà ń pọ̀ ọlá wọ́n kàn ń ṣiṣẹ́ fún ọmọ ọlọ́mọ jẹ ni. Mo fi Ọlọ́run ọba tó láyé búra gbogbo ẹ̀dá tó bá wà ń pọ̀ ọlá tí ò bá ti ní sùúrù yóò padà ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíì jẹ ni. Irú ẹ̀ ló ṣe Àfọ̀njá. Àfọ̀njá ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíì jẹ lójú ayé Àfọ̀njá nígbẹ̀yìn Àfọ̀njá nǹkan ní àwọn ọmọ rẹ̀ tó yẹ kó jogún ní àwọn ọmọ rẹ̀ ó sì di ti Fúlàní nítorí pé ó fẹ́ fi Fúlàní yangàn ó fẹ́ fi wọ́n ṣakọ sí Aláàfin. Kí ni gbẹ̀yìn rẹ̀? Irú rẹ̀ ni tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí Olúwo tẹ̀ ń wò. Kò wá mọ lórí Olúwo nìkan kò mọ lórí Olúwo nìkan irú ẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé náà rọra dọ́gbọ́n fọwọ́ bà níbi ìfinijóyè Olúbàdàn tó náà ń gbé Sultan Sókótó gẹ́gẹ́gẹ́gẹ́ tó gbé ṣáájú Ọọ̀ni of Ifẹ̀ tọ́ọ̀ni sì wà ń jókòó tó fọwọ́ rọ̀ Ọọ̀ni tó pe Sultan pé kí Sultan kó máa dá ṣáájú kò sẹ́ni tó ṣe tó mú jẹ kò sẹ́ni náà tó ṣerú rẹ̀ tó mú jẹ ọ̀rọ̀ padà torí ẹ̀ la fi ń ṣe fídíò ilé nìyí gbogbo àwọn kinní yìí ò lè kú láìlágbó àwọn tẹ́ ń wò tá à ń ṣe yìí kò lè kú ìtàn Yorùbá ò lè kú mọ́bi tá a bá délé nìyí ìtàn míì là tó ti ń kọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mo sọ̀rọ̀ kan jò ní mo ní ìtàn tá a rò pé à ń ṣe ìtàn ń lọ lójoojúmọ́ ni ìdí Ṣèyí Mákindé ṣe níbi ìfinijóyè Olúbàdàn ó ti dìtàn lénìí ó là ń rẹ́kọ̀dù kalẹ̀ yìí àìmọye ọ̀pọ̀ èèyàn tó ti rẹ́kọ̀dù ẹ̀ kalẹ̀ lọ bí ó ṣe wà gbére ní ayé nìyẹn torí ẹ̀ ni ẹ ṣọ́ra ṣe èyàn olóṣèlú àtẹ̀yìn tẹ́ wà nípò ọlá ńlẹ̀ Yorùbá ẹ ṣọ́ra ṣe kẹ́ má bàa ṣe tó jẹ́ pé ìran yín wọ́n gbọ́n gbúrò ọlá ni wọn ò ní fẹnu bà mọ́ torí àwọn mistake kékeré kan gbogbo ìgbà máa ń sọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ fún yín ní táwọn ọmọ rẹ̀ ó ṣe ni ó ti ṣeun táwọn ọmọ tiẹ̀ ó ṣe lójú ẹ̀mí rẹ̀ à ń sọ kan lójúlé ní kó tó lọ kó lè mọ̀ pé ní táwọn ọmọ rẹ̀ ó ṣe lòun ti ṣeun kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tọ́lọ̀ bá tún fagbára lé lọ́nlẹ̀ Yorùbá ẹ̀ continue láti mọ̀ ṣègbè lẹ́yìn àwọn Fúlàní tó bá yá níjọ́ kan òjọ́ kan gbogbo yín ó padà jókòó tẹ́ fi ká hánu nígbà táfànjá ó fi kúrò lórí ilẹ̀
ó kígbe orókù ni lọ́wọ́ wọn. Wọ́n yìí ṣe ìran téèyàn máa ń bá ṣe. Ọlọ́run ò dá Fúlàní bẹ́ẹ̀. Tí Fúlàní máa ń bá ọ ṣe bí ó ṣe géènì lòun ò máa rò. Tẹ́yìn bá ń rò pé mùsùlùmí ni wọ́n yìí ṣe mùsùlùmí o. Fúlàní yìí ṣe mùsùlùmí, kò sí ní tó kàn wọ́n pẹ̀lú ẹ̀sìn o. Ẹ̀yin lẹ̀ ń fẹ̀sìn ro Fúlàní o. Kò sí ní tó kan Fúlàní pẹ̀lú ẹ̀sìn. Ìrìn àjò bí wọ́n ṣe jogún yín làwọn ń bá yín ta. Ẹni bá sì sáàbù sí wọn lọ́wọ́ ni. Níbi irú àwa ibi táwa mọ̀ wọ́n dé, a lè sáàbù sí wọn lọ́wọ́ mọ́. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ sì wà nípò ọlá tẹ́ ẹ tó ń wá ọlá káàkiri. Èmi ò mọ sísẹ yìí Mákindé ń wá pẹ̀lú ohun tọ́lọ́run ti ṣe fún ilé ayé rẹ̀. Gbogbo ìrìn àjò rẹ̀ tó fi débi tó dé kò sọ́wọ́ Fúlàní ń bẹ̀. Kí wàá lẹ̀ ń dààmú ara yín fún tọ́pẹ́ fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì Nàìjíríà. Tọ́lọ́run bá lẹ́ gòkè pẹ̀lú rọrùn. Sọ́lẹ́kẹ̀ ò kàmpéènì Abíọ́lá ló ṣe wàhálà. Ṣé tí Ọbásanjọ́ dààmú ni tó fi di pírẹ́sídẹ́ǹtì? Ẹ gbà pé Ọlọ́run ó yanjú ìrìn àjò yín. Ẹ kàn fi gbìyànjú díẹ̀díẹ̀ tí ò ní lábòsí nú ẹ fi kún. Kì í ṣe pé kẹ́ ẹ ta ọmọ ìyá yín lọ́pọ̀ àbí kẹ́ ẹ tàràn yín nítorí kẹ́ lè bá achieve nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn kan. Gbogbo ẹ̀ ó padà lẹ́yìn. Ó là ń dọ́gbọ́n try láti bá yín sọ kọ́lọ́ ọba láàánú jẹ́ gbọ́. Ìmọ̀ràn mi kẹta tí mo tún fẹ́ mú wá tó ó ṣe bí ọ̀rọ̀. Ọkùnrin kan bẹ́ mi morúkọ alàgbà náà dáadáa, ọ̀jọ̀gbọ́n ni, ẹni àpọ́nlé ni. Wọ́n ń pè ní Àròjinlẹ̀. Program tí Àròjinlẹ̀ máa ń ṣe, màá fi fọ́tò wọn sórí kíní kẹ́ lè rí. Program Àròjinlẹ̀, program tó dáa ni, tó sì mọ́gbọ́n dání gidi gan, tó sì tí ọgbọ́n inú rẹ̀ ó lékenkà. Onímọ̀ sáyẹ́ǹsì ni, ṣùgbọ́n wọ́n like láti máa ṣe àfihàn nípa ọ̀rọ̀ ẹranko inú igbó. Mostly nǹkan tán mú sàròjinlẹ̀ wọn lórí ọ̀rọ̀ ẹranko inú igbó ni. Awuyewuye kan wá wáyé lórí fídíò kan tán ṣe. Wọ́n yí ohun kan padà, wọ́n ní wípé àwọn bàbá wa ṣe mistake lórí nǹkan kan, wípé ọmọ inú ọká ní í ṣe púpọ̀ ká, ọmọ inú èrè ní í ṣe púpèrè. Wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn èèyàn wá dá wọn lóhùn lábẹ́ aṣọ. Àwọn èèyàn try láti correct wọn, wọ́n sọ oríṣiríṣi. Àròjinlẹ̀ wá wípé ẹni tó bá lẹ́rìí lọ́wọ́ kó jáde, nítorí pé ìmọ̀ ìjìnlẹ̀ làwọn fi ń ṣètò táwọn ń ṣe yìí. Ìwádìí dẹ̀ ni, àwọn ò jiyàn wípé bóyá látijọ́ ọmọ inú ọká a máa ṣekú pọká àbí bóyá látijọ́ ọmọ inú èrè a máa ṣekú pèrè. Àwọn ò jiyàn. Ṣùgbọ́n ní òde òní tá a wà yìí, kò sí tí ń jẹ́ ọmọ inú ọká ní ó ṣekú pọká, kò sì sí tí ń jẹ́ ọmọ inú èrè ní ó ṣekú pèrè mọ́. Pé kò séjò tí irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sí. Ọ̀rọ̀ ìdáwúyèwúyè lẹ́ o, débi wípé ẹ mọ bí Yorùbá ṣe rí, wọ́n tákù Àròjinlẹ̀. Àròjinlẹ̀ dẹ̀ wá pẹ̀lú àlàyé láti tún fídíò míì ṣe wípé ẹ̀yin ènìyàn, ìwọ tó bá mọ̀ pé program tó ń ṣe kò bá yé ọ dáadáa, ó sì rẹ́dí láti kẹ́kọ̀ọ́ nínú program àwọn, wọn ní ẹja dànù lórí program àwọn. Wọ́n sọ yẹn lọ. Wọ́n tún wá sọ míì, wọ́n ní wípé ìmọ̀ ìjìnlẹ̀ ni, pé òun ló jẹ́ káyé Yorùbá wà lójú kan, wípé ìmọ̀ tẹ̀síwájú ni. Àwọn arájọ́ ni wọ́n rí wípé ọmọ náà ká ní ṣekú pọká, ṣùgbọ́n àwọn ará ti sìn àwọn ò rí pọ́mọ náà ká kankan ṣekú pọká. Wípé ọká àtọmọ rẹ̀ ó live life comfortably ni. Ṣùgbọ́n mo wá fẹ́ mú ìmọ̀ràn ńlá kan wá fún Àròjinlẹ̀ tó gbé mi wá nù as a custodian of culture. Àròjinlẹ̀ bàbá, ọgbọ́n yín, ìmọ̀ yín kò ní jọba láti ṣẹ̀tẹ̀ Elédùmarè. Àdáwọ́lé yín ò ní dàrú mọ́ yín lọ́wọ́. Tí Yorùbá bá sọ pé ọmọ inú ọká ní ṣekú pọká, ó wà more spiritual than physical.
nǹkan tẹ́yìn improve physical aspect of it lè improve ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ is more spiritual. Anything tá bá dẹ̀ pè ní spiritual ìmọ̀ kọ̀kọ̀ ni kì í ṣe mọ̀ ta gbangba. Àwọn ọmọ kan wà táwọn òyìnbó sọnù lọ́dọ̀ tiwọn tó gbé wọn wá sílẹ̀ Áfíríkà tó fi gbà pa Áfíríkà ní nǹkan òun ni ìmọ̀ spiritual. Èdè láyé yín dáadáa lénìí kó lè yé yín. Kì í ṣe ní o kì í sì ṣàná kì í sì ṣe ẹ̀yin nìkan lẹ́ ń ṣerú àwọn mistake yìí. Ó dẹ̀ ní fídíò ibi méjì tí mo ti wò tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó jẹ jáde ńbẹ̀ tí mo rẹ́rìn-ín. Tí Yorùbá bá ní ọmọ náà ká ní ṣe púpọ̀ ká is more spiritual than physical. Physical aspect of it lẹ́yìn fi wò wípé nígbà tẹ́yìn ṣe experiment yẹn ẹni pé ò rí bẹ́ẹ̀ kò sóògùn ilẹ̀ Yorùbá àbí àyájọ́ tẹ́yìn lè rí experiment rẹ̀ ṣe kò possible toró wà spiritual. Má sọ àkàwé mẹ́ta tí màá fún yín ní exam lórí ẹ̀ pé kẹ́ lọ ṣe wá. Níjọ́ tẹ́ bá rí exam yẹn ṣe màá gbà párò jinlẹ̀ ní èmi náà gbà fún yín. Ẹ̀yin náà ti fún àwọn èèyàn níṣẹ́ pé ká máa ṣèwádìí lórí ẹ̀ mo mọ̀ pé tí wọn ò lè rí ni. Nínú sáyẹ̀nsì bí lè pé tátẹ́gùn bá fẹ́ tó gbé ewé kúrò ńlẹ̀ ó ní nǹkan táwọn ó sọ pẹ̀lú ẹ̀. Bọ̀ táwọn onímọ̀ nílẹ̀ òtù òjire tá a bá rí nǹkan tó jọ mọ́ atẹ́gùn tó bá gbé nǹkan kúrò ńlẹ̀ tó gbé ewé kúrò ńlẹ̀ ságbede méjì ọ̀run àti ilẹ̀ ó ní tó túmọ̀ sí lọ́dọ̀ àwa Yorùbá tí ò ní sí anti-titrate chemical relate tẹ́yìn titrate àwọn sọ spiritual aspect tó attach mọ́ nǹkan táwa rí yẹn mọ tó yàtọ̀ sí tẹ́yìn rí ibi tó ti yàtọ̀ nú o. Ọkùnrin kan bẹ ó fún wa ní iṣẹ́ kan ó ní tá a bá rí ọ̀pọ̀lọ́ tó bá síbi kan tó dá dúró tá a bá rọ́pọ̀lọ́ tó bá síbi kan tó dá dúró ó ní tá a bá mú odidi atare kan dání àwa ya ọmọ inú atare ń àwa mi sọ pé a yín gbogbo ilé ọ̀pọ̀lọ́ yẹn lẹ́yìn tán pátápátá tá a bá yín ilé ọ̀pọ̀lọ́ yẹn lẹ́yìn tán tá a bá mú ọ̀pọ̀lọ́ yẹn kó lẹ̀ tá a bá la inú rẹ̀ lóye à bá odidi atare yẹn nú ẹ̀. Ìmọ̀ ẹ̀yìn ńkọ́ ṣé sáyẹ́ǹsì ṣe tàwọn òyìnbó ni ṣé sáyẹ́ǹsì tàwọn òyìnbó ni sẹ́ni pé wà spiritual ìyẹn jẹ́ ní mo fẹ́ kẹ́ ẹ ṣèwádìí lórí rẹ̀ sáyẹ́ǹsì tó sọ̀rọ̀ nípa rẹ̀ ní tí mo sọ̀hún sáyẹ́ǹsì tó prove ẹ̀ pé kò lè rí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ jáde kẹ́ ẹ sì dán kíní yẹn wò fúnra ara yín. Number 2 tí mo fẹ́ fún yín kíní yìí àṣírí ni kò yẹ kó wá sórí ìmọ́lẹ̀ báyìí torí nǹkan pè láṣírí ṣe kì í ṣe àwọn tí máa ń pe oògùn fún àwọn èèyàn lórí line tí wọ́n máa sọ oògùn àwọn èèyàn ní jẹ́ kẹ́ máa rí oògùn bí ìgbà tó jẹ́ pé orí àwọn bàbá wa ò pé àwọn ni nítorí nǹkan bá pè láṣírí nǹkan bá ní odó dé kò gbọdọ̀ ríta mọ́ láéláé nǹkan pè láṣírí kì í ṣe tí máa ríta torí ẹ̀ ní táwọn àgbàlagbà fẹ́ rìnrìn àjò ẹ̀ lè bá ta gbangba erémọdé lẹ̀ ń rí online táwọn èèyàn ń ṣe wọn yẹn erémọdé ni ẹ jẹ́ tó wá fi nǹkan kan hàn yín lénìí tí èèyàn bá mú tí ẹ bá rí èèyàn tí ojú rẹ̀ fọ́ tẹ́ ẹ fẹ́ kójú rẹ̀ ó là ó ní ní àjò kan táwọn bàbá wa máa ń rìn tí wọ́n lọ síbi tí ẹyẹ kí lórúkọ ẹyẹ yìí náà tí wọ́n ń fa ẹlúùlú ẹyẹ ẹlúùlú nìkan ló láṣẹ yẹn lọ́wọ́ tí ẹyẹ ẹlúùlú ẹ lọ sí inú ìtẹ́ rẹ̀ tó bímọ sí ẹ wá ẹlúùlú tó bímọ tuntun sọ́wọ́ ẹ lọ wá bí tó kó ẹyẹ ọmọ rẹ̀ sí iṣẹ́ tó gbàyàn lóògùn tó láyàn lóògùn gidi ni o ẹ wá ti igi bọ ojú àwọn ọmọ rẹ̀ ẹ fọ́ pátápátá tí ò ní ríran mọ́ ẹ wá lọ go síbi kan tẹ paramọ́ tí ara yín ò ní mì yàn pé ẹlúùlú náà ọdẹ ni
tí nǹkan bá ṣẹlẹ̀ nínú gbóhùn náà mọ̀ ibi tẹ́ farapamọ́ sí ẹ farapamọ́ ní ìfarapamọ́ ọdẹ tó jẹ́ pé kódà tẹ́ bá rí pẹ̀lú ewé yóò rò pé igi ní kò ní mọ̀ pé èèyàn ni tí ẹ̀lúlu yẹn bá ń bọ̀ bàlàbàlàbàlàbàlà tó bá bọ́ sórí igi yẹn the first thing tó máa kọ́kọ́ mú àwọn ọmọ yẹn tó bá ti lè rí pé ó bá àwọn ọmọ yẹn tó ju wọn fọ́ yóò fò padà ìgbà tó máa fò padà wá yóò já ewé kan wá ewé yẹn ẹ̀ lè rí láéláé ẹnu rẹ̀ ni yóò fi ra ewé yẹn tó bá wá ra ewé yẹn tán á máa fún omi yẹn sójú àwọn ọmọ rẹ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan tó bá máa padà lọ síbi tí àwọn ọmọ yẹn wà ẹ bá ojú wọn tó ti là padà ojú tẹ́ ti fi gígùn tó ti sun omi jáde ẹ bá ojú wọn tí ó là kedere padà tí ò ní sí nǹkan tí ń ṣe wọn tára wọn ti balẹ̀ ìkan tó nù exercise tó prove ẹ pé kò lè rí bẹ́ẹ̀ ṣe pé kò wà physical gbogbo ẹ̀ ló wà spiritual. Number 3 tí mo fẹ́ sọ ṣe rí ewé kan wà wọ́n ń pè ní ewé ọmọlé gèdègèdè tí àwọn àgbàlagbà bá fẹ́ dáyàn láàmú wọ́n wàá sọ fún yín pé ẹ lọ wá iṣu ìdí ọmọlú gèdègèdè wá ṣe mọ̀ pé àwọn Yorùbá sì ti sọ wọ́n ní àìrídì òkun ẹnìkan ìrídì ọ̀sà bẹ́ẹ̀ ni ọmọ adarí wọn kan ìrídì ọmọlú gèlègèlè wọ́n wà ní ẹ lọ wá iṣu ìdí rẹ̀ wá òun lè fẹ́ lò bó o lẹ́ ṣe rí iṣu ìdí ọmọlú gèlègèlè ní ewé tó jẹ́ pé ẹ lè rídìí rẹ̀ ibi tó fìdí wọlẹ̀ sí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí kò sí ojú tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ fèrè ṣùgbọ́n lọ́gbọ́n táwọn babaláwa máa dá sí ìyẹn ní mẹ́ni rìlíìsì lórí ìkànnì màá fèèyàn pamọ́ díjọ́ mi ọjọ́ rí tọ́rọ̀ bá wáyé lórí ẹ̀ ìdí rèé tá fi máa ń sọ fẹ́yìn tẹ́ ń handle sáyẹ́ǹsì òyìnbó anything nípa òyìnbó tẹ́ bá gbé dání ẹ embrace ẹ̀ ẹni tẹ́ bá gbé dání nípa Yorùbá tí Yorùbá bá ní bó ṣe rí nìyẹn ẹ gbé pamọ́ tẹ́ bá mọ̀ túmọ̀ rẹ̀ ẹ sì wádìí dáadáa lórí rẹ̀ kẹ́ tó tọwọ́ bọ̀ kẹ́ má bàa sì rìn níjọ́ kan màá fi tàn lápẹ́ kan gbé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀ ní ọjọ́ kan ọdẹ kan ń bẹ akọni ọdẹ ní nílùú tí mo ti wá ọdẹ ní ó gbowó gan ẹ mọ̀ pé àwọn ọdẹ wọ́n mọ̀ ń pa oògùn dúdú ju ètùtù lọ àdìgbàgbọ́ pé babaláwo ló mètùtù àwọn oníṣègùn ló ní ká so oògùn wọ́n yàtọ̀ síra wọn oníṣègùn àti babaláwo ọ̀tọ̀ làwọn méjèèjì à ń torí àìgbọ́ Yorùbá ní jí káwọn èèyàn máa dàpọ̀ ọ̀tọ̀ babaláwo ọ̀tọ̀ ló ń ṣègùn bàbá ẹ̀ wá ní ìṣòro ńlá kan ọwọ́ rẹ̀ ò dẹ̀ ó ṣe ẹnìkan wọn wá bá wí tó bá wá lóko kò wá rẹ̀ rápá ibi tí ọ̀rọ̀ tuntun ti wọ ọ̀rọ̀ rẹ̀ nìyẹn ó wá tọ̀ babaláwo kan lọ nínú ìlú wa yá bàbá òun ló kọ́ dé lẹ́jọ́ mẹ́ta yìí ọwọ́ òun ò dẹ kí ni tóun lè ṣe tí ó jẹ́ kọ́wọ́ òun máa dẹ ìyẹn wá ní nǹkan kékeré lẹ̀ ṣe jẹ́ kó wọn bá gbéfá wọn bá jẹfá mọ́lẹ̀ Ifá bá sọ̀rọ̀ ó sọ̀dí tí wọ́n fi ń bá wípé arábìnrin kan wà tí wọ́n rẹ̀ jọ dọ́rẹ̀ẹ́ ọpẹran ọ̀sẹ̀ fẹ́ràn ńlá lójú ó rí ẹran yẹn lọ́wọ́ rẹ̀ ó wá sọ fún ọ pé kó fún un ní ẹran yẹn kó máa gbé lọlé ọní ńlá kò sẹ́ran ó sì mọ̀ pọ̀ lẹ́ran míì tó lè gbé lọlé ọmọ ọmọ fẹ́ fún ni ó wá fọwọ́ gbá ọdẹ yẹn ń dì pé òun ó sì jẹ ọmọ bóun ṣe tó so mo rò pé alágbára lóbìnrin yẹn so ọwọ́ ọdẹ yẹn wá yá mọ́ bí ọ̀sẹ̀ méjì mẹ́ta ló fi wọgbó tí ò rẹran pa ọdẹ wa wò pé bó ṣe gbówó tó ó ti lo oògùn ọ̀ràn torí àwọn ìṣòro kan wà tó oògùn ò lè solve àfi kẹ́ẹ̀tù ló wá gbé pa ló fi wá sọ́dọ̀ bàbá tá à ń sọ yìí bàbá yẹn wá dífá fún bàbá yẹn wá ní lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí tí ọba padà máa rẹran pa àáṣe tutù ni èyàn akó èyàn dẹni pé akó èyàn máa ń le
ó wá wò pé ètùtù kí ni wọ́n ní yóò ná ní epo yóò sì ná ní báyìí yóò ná ní odidi òkété. ìyẹn wá wò pé bolo ó ti rókété òun tó ń lọ́wọ́ òun ò dé bolo ó sá fọ́ọ̀sà rẹ̀ láti wó kété jáde láti lọ bá àwọn ọ̀rẹ́ rẹ̀ kan lé fún wọn lẹ́tù àyà ẹ̀ bá wọn wó kété gbogbo bí tẹ́ bá ti rí ọwọ́ òun ò dé gbogbo oògùn tí wọ́n mọ̀ náà ti ṣe fún kò ṣiṣẹ́. wọ́n wá wá òkété jáde wọ́n gbé polo rẹ̀ wọ́n gbòbì èyí dákọ̀ àwọn nǹkan ìyókù wọn ṣàṣètò bó ti kàn ṣe. wọ́n wá ní wọ́n gbé lọ sí orí àlà Ìnísà àtọba Àgùn ni wọ́n gbé ètùtù yẹn lọ. nígbà tí wọ́n gbé ètùtù yẹn débẹ̀ ọdẹ yìí ló gbé ètùtù fún ara lára ẹ̀ ṣùgbọ́n nígbà tí ọdẹ ó padà lọ ọdẹ dáwọ́tì babaláwo ó bí líkì babaláwo fẹ́ fi òkété òun ó fẹ́ fi ṣàṣejẹ ni bó fẹ́ gbá òun ni. kẹ́ máa wo orí èèyàn tọ́dẹ yẹn jẹ́ pé alágàbàgebè ẹ̀dá ni ó wá lọ gọ sínú igbó ó gbébọn rẹ̀ dání nígbà wọ́n gbé ètùtù kalẹ̀ tán tí wọ́n ti dágbére fúnra kó ní kó dáa tó káàkiri ti lọ ọ̀kadà ni babaláwo gùn wá ń tiẹ̀ mọ́ṣíìn tí ń gùn ó gun mọ́ṣíìn yẹn padà sínú ìlú. òun wá sọ fún babaláwo pé àwọn fẹ́ dẹ igbó wò bóyá ọwọ́ òun tiẹ̀ tún lè dẹ òun sáà ti kúkú ti ṣe tutù láì jẹ́ kí babaláwo mọ̀ pé òun ò lọ lé ó fẹ́ dọ́ọ̀jì síbì kan láti wo ẹni tí ó wà gbé tutù yẹn ni pé babaláwo ó padà wá gbé tutù ló bá gọ sídìí igi wọ́n gbé tutù kalẹ̀ nígbà bí aago mẹ́wàá alẹ́ ló bá dúró kò pẹ́ kò jìnnà aago 11 lù kò pẹ́ kò jìnnà aago 12 lù ó ranjú lẹ̀ báyìí pé àwọn ohun tí ó gbé kínní yìí lónìí ṣùgbọ́n gbà tó kù bí ìṣẹ́jú méjì tí ètùtù yẹn ó lọ òun fúnra rẹ̀ kan sùn lọ ni kábíyèsí rẹ̀ Ọlọ́run ó sùn lọ nígbà tí ó lajú ó rí pé 2 minutes péré ló ń fi sùn ó bá sáré lọ bẹ̀gẹ̀ kó lọ wo pé àbí kíní yẹn sì wà ń bẹ̀ ó rí pé tìgbàtìgbà ni kíní yẹn lọ ṣé babaláwo ló wá padà wá gbé ni abáyẹn ò lè padà wá tó bá padà wá òun kà mọ́bẹ̀ òun gbóhùn ọ̀kadà kò mẹ́ni gbé bó ṣe kí ìbọn rẹ̀ mọ́lẹ́nu àti àpọ̀dẹ rẹ̀ ilé eré láìláì ó sáré délé ni nígbà tílẹ̀ mọ́ ló lọ bá bàbá délé ló bá dọ̀bá fún babaláwo lé ló bá dọ̀bálẹ̀ fún babaláwo fún baba wọn gba kíní àbá ní aṣọ ọtí lọ́bẹ̀ ni ọtí lọ́ọ́ má bọ́ ni wọ́n ní àtàbọ̀ àti gbogbo ẹ̀ ló lọ àbò lọ sí ọtí dọ́hùn ni ó lóun ìdọ́hùn ṣùgbọ́n bàbá ẹ fi bẹ́ẹ̀ lẹ́nu pé mo sọ fún yín pé mo ń lo kọdẹ ẹ̀yìn padà lo kọdẹ mọ́ kíní yẹn mo jòkó tì torí mo doubt ẹ̀ pé so possible pé kíní yẹn ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n gba kíní yẹn bàbá yẹn wá ní ọtí ìwà rí nǹkan kan ṣé bí wọ́n gbà á ni yá wo rìsọ́ọ̀tì tí ó fún ọ náà tó bá ní rìsọ́ọ̀tì kíní òun mọ̀ pé kíní tó ń kọ́kọ́ rí yẹn dẹ́rù bà òun láàrin ìṣẹ́jú méjì náà fi kùn ún lórun tó fi palẹ̀ kíní yẹn mọ́ kíní yẹn bà lẹ́rù gan ó wá gbéra ó wá obìnrin tá à ń sọ yìí lọ lóbìnrin yẹn bá sọ fún pé gbogbo ìgbìyànjú rẹ náà la rí sáà máa padà lóko ọdẹ rẹ Ọlọ́run máa jọ̀wọ́ rẹ ó dẹ owó níjọ́ náà lọ́hùn kílẹ̀ tó sún ló ṣe pa ọ̀yà 4 lọ fi mọ̀ pé wọ́n ti gba ẹ̀bẹ̀ òun àtijọ́ náà lọ́hùn ni ò ti dẹ́jà mọ́lé ayé rẹ̀ torí máa ń fojú díyàn. ìmọ̀ràn mi sí àròjinlẹ̀ tí Yorùbá bá sọ pé ẹran náà ká ní í ṣe púpọ̀ ká tó sọ̀rọ̀ ọmọ pọ̀ o tó wá spiritual tó sọ̀rọ̀ mọ́ ó pọ̀ gan kò ṣeé tú àdètú ni ṣùgbọ́n tẹ́yìn bá lè tú bẹ́ẹ̀ ṣe tú ẹ kọ́ntínú kẹ́ máa tú lọ Ọlọ́run sọ yín délẹ̀ lérí ṣùgbọ́n mo rí pé Yorùbá ní ẹ sì gbọ́ Yorùbá dáadáa kìí ṣe gbogbo òwe táwọn bàbá yẹn tọwọ́ bọ̀ kìí ṣe gbogbo rẹ̀ tán tọwọ́ bọ̀ lẹ́ni tọwọ́ bọ̀ tán o torí ẹ̀ làwọn náà ò ṣe fọ̀pọ̀lọpọ̀ ìdí àwọn nǹkan kan lẹ̀ tí wọ́n fi lọ tọ́rọ mọ̀ pé yóò yọ ayé lẹ́nu táwọn bá sọ. aláàrin káàkiri là wá
àwa ọlọ́dún láàbù lọ ṣe tẹ́sítì kankan ṣùgbọ́n a rí àrísà ilẹ̀ Yorùbá púpọ̀ ìtàn pè ní Yorùbá ará àrísà rẹ̀ tí èèyàn bá gbérọ́ dání bí mo ṣe dúró tí n bá rí ọ mo mọ̀ púpọ̀ rọ ni ọ ṣùgbọ́n tí ẹ bá pàdé ẹni tó mú òótọ́ tó dá nǹkan mọ̀ ẹ mọ̀ pẹ́ni tó dùn ìmọ̀ nǹkan ọ̀pọ̀ ọ̀rọ̀ ń bọ̀ tá a sọ ẹ má bínú sí mi à ń lara wa lóye lórí ìkànnì tá a wà yìí àwọn kankan tí ń dalẹ̀ Yorùbá táwọn èèyàn mọ̀ tí ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ yẹn tó lágbàlagbà à sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá dọjọ́ iwájú ire o.